ẹ̀ka sára ọkùnrin ẹ̀mí ẹgbọ́n kí ló ń jẹ́ 1.5 billion foreign loan ẹ̀ṣà kò fẹ́ bàálù ìjẹ́ mo gbọ́ pé National Assembly wọ́n tún ti pass 1.5 foreign loan 1.5 billion kí ló dé gbogbo owó tẹ̀tí yá àtijọ́ kílẹ̀ fẹ́ fowó náà ṣe olórí burúkú ọgbẹ́rin náà pantari àbí tantarami kí ló porúkọ ẹ̀ náà mínísítà Abubu tán ló ní affiliation pẹ̀lú Boko Haram ó lè àbí ọgbẹ́rin náà ní àṣírí búbu lọ́wọ́ ni if not ó yẹ kán suspend ọgbẹ́rin náà kán fi investigate ẹ̀ náà àwọn àgbọ̀n kọ̀ọ̀kan náà nípa ẹ̀ ẹ wo gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà ìlú yìí ti bàjẹ́ ó ti jẹ́ ti gàrú pápá báyìí náà cause nobody is safe nǹkan ló lè mú Minister of Defence kó máa sọ fún ara pé Nigeria is bleeding mo like baba náà rà jẹ́wọ́ rí kí ní ọ̀yẹ́ mọ́ ló ṣe sọ pé Nigeria is bleeding kò tó lè mú sọ pé Nigeria is bleeding nowhere is safe tó bá máa jápa tètè jápa ń sin tó bá dẹ̀ mọ̀ pé dandan ni kò jáde náà tó bá lè lọ ra bọ́ǹbù àbúrò àbọ̀n àbí kankan náà anyway tó bá ń lọ mú kínní sápò ẹ àbí kẹ́ kò gbé sàǹgbẹ́rọ́ kò fi sàǹgbẹ́tọ́ sára náà báyìí if not tí Boko Haram bá mú ẹ àbí tẹ́símẹ̀ bá mú ẹ àbí bandit bá mú ẹ your life is a waste so secure yourself, secure your family, secure your business. Thank you.